Tọ́pẹ́ Àlàbí ò dẹ̀ lórúkọ rere o, ẹni tó gbé ọmọ ọlọ́mọ tó gbé fún àlè tó ń kọ̀rẹ́ ìtòrin ẹ̀mí, ẹni tó jáde lọ́dọ̀ àjànàkú tó ba bẹ̀jẹ́, ọ̀dọ̀ màmá rẹ̀ dẹ̀wò lóògbé ó ba bẹ̀jẹ́ ó ba jà ní, ọkọ àkọ́kọ́ ẹ̀ ó ba yẹ́ ẹ̀jẹ̀, ọmọ àkọ́bí ẹ̀ ó sọ́dọ̀ máa lè. Ẹ dárúkọ kan tí Tọ́pẹ́ Àlàbí tí a lè fi orúkọ ẹ̀ gbàdúrà nínú àwọn olórin ẹ̀mí. Àwọn nǹkan tá a lè fi ẹran ara túmọ̀, a lè fi ẹran ara túmọ̀ ẹ̀mí mọ́, a lè fi ẹran ara túmọ̀ ìwé mímọ́, a lè fi ẹran ara túmọ̀ Ọlọ́run, a lè fi ẹran ara túmọ̀ ohun Ọlọ́run, a lè fi ẹran ara túmọ̀ àlá, a lè fi ẹran ara túmọ̀ ìjọba ọ̀run, bẹ́ẹ̀ ni a lè fi ẹran ara túmọ̀ oríkì Ọlọ́run, a lè fi ẹran ara túmọ̀ ohun tó bá ti jẹ́ àdìtú láti ọ̀run wá. You can't interpret all this by canons. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbé ayé màmá Bọ́lá Ààrẹ. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbé ayé ẹ̀. One, mo mọlé, mo lè wá sílé láti wá bá gẹ́gẹ́ bí ìyá. He remain my mother till Christ call. Mo lè wá sínú ilé wá bá màmá pé mo rí nǹkan báyìí báyìí, mo dẹ̀ fẹ́ kí a ṣe nǹkan báyìí báyìí. Ṣùgbọ́n nítorí nǹkan yẹn ti bọ́ sí public, ó dẹ̀ ní ìdí public address ni mo ṣe sọ. Bí màmá bá dẹ̀ rí bí nǹkan tí ó kùn díẹ̀, mo fi ọba àwọn bá bẹ̀ kó má bínú nítorí Ọlọ́run. Torí ọjọ́ tó gbà mí sílé tọmọtọmọ tayataya nígbà tí ṣèṣe fẹ́ táyà kìlà pa mí, ọjọ́ tó gbà mí lọ́jọ́ ewu, ọjọ́ àdúrà rẹ̀ lórí mi ò gbé wá sí public. Torí ọ̀rọ̀ tí ó ń ṣẹlẹ̀ ó ti wà ní public ni mo ti fẹ́ àdírẹ́sì ẹ̀ public. Níbẹ̀ ẹ̀kọ́ màá wá bá bàbá màmá nínú ilé láti àdírẹ́sì ẹ̀. Number one, màmá tún àwọn orin kan kọ ní àkókò lórí afẹ́fẹ́ nítorí àwọn èèyàn ń criticize orin yẹn, pàápàá Tọ́pẹ́ Àlàbí criticize orin yẹn. Ó tún orin kan kọ pé èmi ò mọ èmi ò mọ ọ̀gángan o ibi tí ìbá ti mọ ẹ̀rì wá. Nígbà tó máa torin ẹ̀kọ́ wá nítorí àwọn èèyàn criticize orin yẹn. Èmi ti mọ ọ̀gángan. Ìtumọ̀ èmi ò mọ ọ̀gángan ibi tí ìbá ti mọ pẹ̀lú wa nílẹ̀ Yorùbá. Ìtumọ̀ rẹ̀ ni pé Ọlọ́run kọjá àlàyé, Ọlọ́run àdìtú ni, oore Ọlọ́run mi ò mọ bí mo ṣe fẹ́ máa ròyìn ẹ̀ta, àkàìkàtà lórí rẹ̀, that is Yorùbá how to provoke God. Bí ẹnìkan bá sọ pé òun mọ ibi tí òun bá ti mọ pẹ̀lú wa nínú Ọlọ́run, ó jẹ́ aláìmoore ẹ̀dá. Ibo mélòó ló fẹ́ kà nínú oore Ọlọ́run? Ṣé ti ẹ̀mí tó fún wa ni? Ṣé ti orí ni? Ṣé ti ọ̀rọ̀ ni? Ṣé ti ẹwà ni? Ṣé ti ògo ni? Ṣé ti ọmọ kí la mélòó la lè kà nínú oore Ọlọ́run? Ìtumọ̀ mi ò mọ ibi tí ìbá ti bẹ̀rẹ̀ ọpẹ́ mi. Àgbẹ̀dọ̀ torí criticism àwọn èèyàn, orin tí ọba àwọn bá ti lò lọ kí a wá máa padà torí àwọn èèyàn criticize ẹ̀. Mo bẹ̀ màmá torí Ọlọ́run. Màmá ṣẹ̀ṣẹ̀ Tọ́pẹ́ Àlàbí ṣẹ̀ṣẹ̀ criticize orin kan lórí media káàkiri. Màmá náà tó lọ pé òun lọ correct ẹ̀ yí pé alágbára bí àrá ò ẹ̀yà dúdà. Ó sán bí àrá. So when you say alágbára bí àrá, it's òun mò lẹ́sẹ̀ ni. Alágbára tó ju àrá lọ, òun ló bí àrá, òun ló dá àrá, olùdá àrá. Kìnìún dé o, ẹ̀yà Júdà. Alágbára tó jàrá lọ, ẹ̀yà Júdà o. Kílẹ̀ wí. Kìnìún dé, ẹ̀yà Júdà. Kìnìún dé o, ẹ̀yà Júdà. Alágbára tó jàrá lọ, ẹ̀yà Júdà. Ó dé o, kìnìún dé, ẹ̀yà Júdà. Kìnìún dé o, ẹ̀yà Júdà. Alágbára tó jàrá lọ, ẹ̀yà Júdà. Mo ní alágbára tó jàrá lọ, ẹ̀yà Júdà. Alágbára tó jàrá lọ, ẹ̀yà Júdà. Ó dé sílé rẹ̀, ó dé sórí ọ̀rọ̀, ó dé sórí. Mo fẹ́ béèrè lọ́wọ́ mọ́mì màámi, ta ló mọ oríkì Ọlọ́run tán? Ìbéèrè tí mo wá ń béèrè lọ́wọ́ mọ́mì ní ìsìn màámi, ó dùn mí. Orin tí Tọ́pẹ́ Àlàbí ṣẹ̀ṣẹ̀ criticize yìí, Tọ́pẹ́ Àlàbí ti wà lẹ́nu ọmú ìgbà tí a ti ń kọ tọ́lọ̀ ti gbé orin yẹn fún yín. Àwọn orin yìí kẹ̀kí ń ṣe tiyín mọ́, ó ti di orin ìjọ Àpọ́sù ti Kristi láti ọ̀dọ̀ yín. Tọ́pẹ́ Àlàbí tó ń criticize orin yìí kò ní ṣọ́ọ̀ṣì, kò ní ìtàn rere kan tí ó ṣe é fi gbàdúrà. Ó criticize orin yín Káyéfẹ́lẹ́, ó criticize Yágbó Yájù. Iṣẹ́ tẹ́ ń gbé lóhùn lọ́wọ́ ni pé torí òun ò ní ọjọ́ tí Tọ́pẹ́ Àlàbí ti ń kọrin débi tó dé ẹ̀ka dárúkọ orin kan tí Tọ́pẹ́ Àlàbí kan tó wà evergreen tó jẹ́ pé gbogbo ìjọ wọ́n mọ̀ wọ́n kọ́ gẹ́gẹ́ bí orin ẹ̀ bí àwọn ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò lónìí kó tó sọ gbogbo ìyá tí mo rí sọ ẹ̀. Ẹ wo Wùmí Babalọ́lá, ẹ wo Dùnní Akínàánú, ẹ wo màmá Ẹsẹ̀wẹ̀lẹ̀, ẹ wo màmá Fúnmi Àrágbáyé, ẹ wo àwọn bàbá Òdúadé, ẹ wo bàbá Ayẹwà, ẹ wo àwọn bàbá ní Adédòkun, ẹ wo ẹ̀gbọ́n àwọn Ìlàjà Akíntúndé, gbogbo wọn ló ní orin tó jẹ́ pé tá a bá kọ́ bá lágbájá ló kọrin ẹ kà dárúkọ orin tí gbogbo àgbáyé handle tó jẹ́ ti Tọ́pẹ́ Àlàbí is not. Àṣeyọrí ló ní kò lórúkọ rere. Tọ́pẹ́ Àlàbí kéré láti wá máa tákù orin ẹ̀mí, ẹlẹ́rara kéré láti wá máa ṣètúmọ̀ orin ẹ̀mí. Màmá orogún òwò ni Tọ́pẹ́ Àlàbí jẹ́ fún yín o, kì í dẹ́sẹ̀ yín nìkan ló kọ́kọ́ sí fún o. Tí Tọ́pẹ́ Àlàbí bá jẹ́ ọmọ Ọlọ́run tí ì bá ṣe ọmọ ọ̀run àpáìdì, ṣé irú Tọ́pẹ́ Àlàbí ó yẹ kó jáde tí ì bá ṣe àwọn ṣọ́ọ̀ṣì ọ̀run àpáìdì tí wọ́n ń pè ó lọ fi ara há ṣe orí òkè bàbá àbí ẹ̀ láìpẹ́ yìí
ó débẹ̀ tó fi áṣíbẹ̀ ni pé ó débẹ̀ olóhùn ògbówó láti lé gbogbo àwọn màmá sẹ́wẹ́lẹ́ gbogbo màmá bọ́lá gbogbo ilẹ̀ jọ bẹ̀rẹ̀ bàbá àbíyè tọ́pọ̀ àlàbò síbẹ̀ ìgbà kan tó débẹ̀ ó wọ ọ̀dọ̀ mọ́mì àkàndé túbẹ̀ olóhùn kì í gbowó ibi tó ti gba abẹ nìyẹn gbogbo bí ó bá ti dé ló máa ń gbà bẹ́ẹ̀ ni ti bàbá Oyèdépò yàtọ̀ sí ọ̀dọ̀ bàbá orí òkè bàbá bíi ẹ̀ka dárúkọ ṣọ́ọ̀ṣì tọ́pẹ́ àlàbí tó ń lọ ní Nàìjíríà àti ibi tán ti ń pè é yàtọ̀ sáwọn bí ọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì òkùnkùn àti ṣọ́ọ̀ṣì ọ̀rọ̀ àpáìdì ṣọ́ọ̀ṣì tán ti ń wá celebrity ẹ dárúkọ ṣọ́ọ̀ṣì ọmọ Ọlọ́run tán ti pè tọ́pẹ́ àlàbí ní Nàìjíríà màmá mo fi ọba àwọn bàbá yìí mo fi kó àtàdé ìdè Jésù bẹ̀yìn mi ò nẹ́ni tì pẹ̀lú tọ́pẹ́ àlàbí gbogbo ìgbé ayé ẹ̀ kó máa kàn dé àwọn olórin bíi tiẹ̀ ògo Yínká Ayéfẹ́lẹ́ tó rò pé ó fẹ́ bá tẹ̀ lọ́jọ́ sí títí di àárọ̀ yìí Yínká Ayéfẹ́lẹ́ Yínká aláṣeyọrí náà nìyẹn ògo Yínká yá gbogbo àwọn tó dẹ̀ ń ṣe kí ló dé àwọn bàbá wa Yínká Ayéfẹ́lẹ́ kan lálàlàlàlà kí ló dé tí ò lọ kọ̀rẹ́ ìtàwọn orin màmá bàbá Yínká Ayéfẹ́lẹ́ tí wọ́n fẹ́ dáadáa tù dẹ́ndẹ́dẹ́ kí ló dé tí ò lọ kọ̀rẹ́ tiẹ̀ tó ń lọ bẹ̀ ó ti mọ̀ pé àwọn yẹn máa ba ti òun jẹ́. so màmá mi màmá ṣèṣì màmá gospel mo bẹ̀ yín o àwọn orin tẹ́ wá kọ̀rẹ́ẹ̀tì wọ̀nyí nọ́mbà 1 ìbéèrè tí mo fẹ́ béèrè kí n tó máa lọ lélẹ̀ ṣé Ọlọ́run ló ní orin yẹn òun ò tẹ́wọ́ gbà mọ́ kẹ́ wá ṣe àtúnṣe ẹ̀ ìyẹn ìbéèrè àkọ́kọ́ ìbéèrè kejì ní ìgbà tí ó gba orin yẹn ní early 60s 70s ṣé ẹran ara ló kọ orin yẹn fún yín ṣé kìí ṣe àtinú ẹ̀mí mọ́ ló ti gbà á ìbéèrè ẹ̀kẹta màmá mi orin tó ṣẹ̀ṣẹ̀ wá ṣe àtúnṣe rẹ̀ yìí ó kọ́ níwájú bàbá mi bàbá wa bàbá Jídé ní Iléṣà ó kọ́ níwájú bàbá wa Ọbádáre ó kọ́ níwájú bàbá wa Ṣáṣá Àkàdẹ́dẹ́ ó kọ́ níwájú bàbá wa Ìdàòṣà ó kọ́ níwájú bàbá wa bàbá Ọlọ́wẹ̀rẹ́ ó kọ́ níwájú àwọn bàbá tí wọ́n ti sùn gbogbo wọn bá yín kọ́ nínú ìsọjí Ìdàòṣà ní 80s orin yẹn ló kọ tí ayé àtọ̀run yabò tí arọ́ rìn tí òkú jíǹde tí ìsọjí ṣe orin yẹn ní ìsìn báyìí ní Tọ́pẹ́ Àlàbí ṣẹ̀ wá kàn dẹ́mu tẹ́yìn náà wá wọlé mídíà ṣé àwọn bàbá tó kú tí o ti kọrin yẹn tí wọ́n bá ọkọrin yẹn tá àbẹ̀ kàn dẹ́mu ẹ̀ ní ìgbà yẹn tí Ọlọ́run dẹ̀ fọrin yẹn gbé ọ káàkiri gbogbo ayé ní kọrẹ́sọ̀ tó ṣe ṣé ó lọ bá gbogbo àwọn tó ti kú yẹn láti sọ pé orin ọjọ́ yẹn ò tí ẹ fi ṣèṣọjí o kò wá òkè mọ́ o ó lálẹ́ ìbú o èèyàn mélòó ló lọ bá báyìí torí nígbà tó bá ṣe ti orí mídíà tán ṣé ó tún padà lọ sọ́dọ̀ gbogbo àwọn òkú yẹn láti lọ máa sọ pé orin yẹn lálẹ́ ìbú mọ́ ẹ̀tàn ìsúnmọ́ bẹ́ńtà ní ìsìn àwọn ọmọ ọ̀rọ̀ apá èdè máa wà lórí mídíà èèyàn bíi Tọ́pẹ́ Àlàbí mà ní Ọ̀dẹ́dọ̀yìn Èsìkẹ́ Ọláwùmí gbogbo tó sọ Ọláwùmí tó sọ pé òrìṣà ni ká lọ jó mùsùlùmí tí ká lọ bẹ́ẹ̀rì Babalọ́lá ká bá wòrán gbàdúrà ká ṣe àwọn kérúbù lọ sétí odò òrìṣà náà lọ sí láìpẹ́ Ọ̀dẹ́dọ̀yìn ọ̀hún náà ló lọ sí gbogbo Ísírẹ́lì jọ tó lọ sí Ísírẹ́lì tó lọ sí di èrè Màríà tó lọ sí òkun Jọ́dánì tó ló ń gbé gbogbo agbára odò mi tó lọ káàkiri tó dúró síbẹ̀ tó ń gbàdúrà tó ṣe ọ̀dẹ̀ kọ̀dẹ́ gbogbo tó Ọ̀dẹ́dọ̀yìn kọ̀dẹ́mù òun náà ló tún padà ṣe Tọ́pẹ́ Àlàbí ní ìṣe tó wá kọ̀dẹ́mù orin olórin gbogbo ìgbà yìí yẹ́rìn ìdí rẹ̀ ìmúra rẹ̀ bíi ti ilé àwọn fẹlẹ́sàn bíi ìtàláṣẹ́wó Tọ́pẹ́ Àlàbí tó sọ wípé òun kọ̀dẹ́mù ẹlòmíì nínú wọn ní Ọlọ́run iṣẹ́ nìkan nínú Ọlọ́run lẹ́nu àkọ́kọ́ kí ló kàn wọ́n bẹ́ẹ̀ gbogbo tí àwọn èèyàn ń ṣe báyìí láti rí wípé ayé ò gba òríjìnà yẹn mọ́ pé ká lè máa ná ọjà orí burúkú táwọn náà mo fẹ́ béèrè lọ́wọ́ Tọ́pẹ́ Àlàbí tó ní Ọlọ́run wa ó kì í ṣẹgbẹ́ àrá Tọ́pẹ́ Àlàbí kí Ọlọ́run pé Ọlọ́run wọ kẹ̀ǹbẹ̀ rí bí ìgbà ibo ni Ọlọ́run ti rí ibo ni Tọ́pẹ́ ṣé Ọlọ́run wá jẹ́ Ọlọ́run lẹ̀ Yorùbá tó wọ kẹ̀ǹbẹ̀ ni ibo ni Tọ́pẹ́ Àlàbí ti rí Ọlọ́run tó rí kẹ̀ǹbẹ̀ níbi Ọlọ́run Tọ́pẹ́ Àlàbí kí Ọlọ́run ní orí òkè bàbá àbí èpè ọlọ́wọ́ gbọgbọrọ ṣé Tọ́pẹ́ Àlàbí lè pe bàbá rẹ̀ lọ́wọ́ gbọgbọrọ ṣé ó rí ọwọ́ Ọlọ́run rí Tọ́pẹ́ Àlàbí kí Ọlọ́run ní orí òkè bàbá àbí ó ní Ọlọ́run kábíyèsí ó dẹ̀ pé ọba ìlú ẹ̀ àti kábíyèsí níbi tó ti lọ sí program kan láìpẹ́ ó pe Ọọ̀ni òrìṣà ó pè ní kábíyèsí ṣé Tọ́pẹ́ Àlàbí ṣé kò mọ̀ pé ènìyàn ni Ọlọ́run ní jẹ́ kábíyèsí ni kí ló dé tó wá rí léètì orúkọ Ọlọ́run tó fi ń pe ènìyàn lásán lásán Tọ́pẹ́ Àlàbí sọ pé Ọlọ́run tóbi títí ayé àtọ̀run ògbà nínú kẹsẹ̀ tó olókèrè títí tó gbanú aláboyún ṣé Tọ́pẹ́ Àlàbí wá rí dípò Ọlọ́run títí dénú aláboyún kí ni wàhálà when you are praising God God is unlimited God is beyond human imagination God is beyond human memory okun tá a bá pe Ọlọ́run nínú èyí tí Ọlọ́run ò bá ti sọ fún wa pé òun ò tẹ́wọ́ gbà ẹ fi lẹ̀ ẹ rárá ni wọ́n fi ń sọ̀rọ̀ ní ìfínwọ́ lẹ́mìí mọ́ títí di àárọ̀ yìí orin èmi ò mọ̀ ibi tí ìbá ti mọ́pẹ́ mi wá yẹn àti èyí tá a fẹ́ túkọ tí ó dàbí èyí tá a tó ṣe tó dàbí kò lè dàbí kí ẹ tó lọ àwọn ẹ̀mí òkùnkùn wọn fẹ́ bá ọfẹ́ make sure pé wọ́n destroy gbogbo lẹ́gẹ̀ẹ́sì rere tó wà lẹ̀ ọmọlẹ́yìn òkùnkùn làwọn èèyàn wọn yóò Tọ́pẹ́ Àlàbí èyí tó kó gbájú ti orin ẹ̀ kó yé kàn dẹ́mu orin olórin ní ìwọ̀nba tí ìbá ti ṣe Ọlọ́run ló ní kẹ́ lọ túnṣe ó léwu o mọ́mì màámi má bínú ọ̀rọ̀ Tọ́pẹ́ Àlàbí ló jẹ́ kí n gbé ọ̀rọ̀ yìí wá sórí mídíà ẹ sọ fún Tọ́pẹ́ Àlàbí kó má gbogbo ẹ̀yin olórin ẹ̀mí ẹ yé kàn dẹ́mu orin olórin ẹ fèsì àgbà ayé yín mo sọ lẹ́ẹ̀kan Tọ́pẹ́ Àlàbí tó kàn dẹ́mu orin olórin ní ìkan bí ọdún márùndínlógún sẹ́yìn Tọ́pẹ́ Àlàbí dá ìjà lẹ̀ nínú ìdílé mi nígbà tí mo fẹ́ máa tí mo ṣe kásẹ̀tì tó lera mo máa ra gbogbo kásẹ̀tì àwọn ọmọ Ọlọ́run máa ra gbogbo kásẹ̀tì àwọn ọmọ Ọlọ́run tí bá ti ra àwọn kásẹ̀tì wọn tán máa wá kó wọnú yàrá máa gbàdúrà sí máa pray lórí kásẹ̀tì wọn yẹn to cut the story short
to cut the story short màá kà gbàdúrà mi mo lọ sórí òkè mo ra gbogbo kásẹ̀tì a dẹ̀ máa láìkì kásẹ̀tì èmi àti mọ́mì à ń bọ̀ tó mọ́mì láìkì kásẹ̀tì Tọ́pẹ́ Àlàbí èmi náà láìkì ẹ̀ ní ìyẹn ní kásẹ̀tì tó fi kọ orin ọ̀run nígbà ọjà ayé kankan bá a ṣe ra kásẹ̀tì wọ̀nyẹn ni bá a ṣe fẹ́ kó wọnúlé mo bá gbóhùn ọba àwọn ọba Násùrù ọmọ mi ò gbọ́dọ̀ kó kásẹ̀tì wọlé ẹyọ ti Tọ́pẹ́ Àlàbí jáde bẹ́ẹ̀ ẹni tí mo dẹ̀ fẹ́ràn ni nǹkan ẹni ò sọ fún ẹ̀dá àlàyé ju ẹ̀ máa fi ìyàwó mi èmi ní ọ̀rọ̀ ṣẹlẹ̀ débẹ̀ over 50 years bíi 12 years lórí wa ní ẹyọ kásẹ̀tì ti Tọ́pẹ́ Àlàbí kò pé orin tí ẹ gbọ́ yìí orin ìjọba ọ̀run ni ṣùgbọ́n ohun tó gbé jáde inú odò lóhùn yẹn ti wá inú òkùnkùn lóhùn yẹn ti wá ẹni yẹn ń ṣẹ̀dá Ọlọ́run mo ní à irú ohun wo ni mò ń gbọ́ yìí irú ohun wo ni mò ń gbọ́ yìí mo pe mọ́mì mo ní lẹ́ẹ̀kínà kejì kẹta mo ní mọ́mì olúwa àwọn ọmọ ogun sọ pé ká yọ kásẹ̀tì Tọ́pẹ́ Àlàbí kò nínú kásẹ̀tì mo ní mi ò dẹ̀ ma ni mọ́mì bá da síjà kí ni ìṣòro ọ̀tá mi kí àtẹ̀sẹ̀ bọ̀ lókè èsèdè mi fúnra mi ni mo fún ara mi la bẹ́ẹ̀ bá aláṣẹ wá fowó ra ìjà tí àwa kó dànù mo lóluwà sọ pé ká má kó wọnú lé o àwa ní àjàǹgbà náà bá a ṣe mo ní ó bá bínú kìyàwó mi ó bínú wọlé n bá kó dànù n bá kó jáde nínú kásẹ̀tì ní ìkó wọlé nígbà tó di ọdún kejì sọdún kẹta ìyàwó mi wá ra pípà wa pé dádì má bọ̀ Tọ́pẹ́ Àlàbí tẹ́ sọ fún wa ní ọdún kejì ní ọdún kejì yìí pé kí n wo ìgbà yẹn lọ́wọ́ lẹ́yìn ọdún kejì lọ́wọ́ àwọn àtúnwò àtàkànàkú jáde ní ìyàwó mi sọ dádì ó dẹ̀ sọ nígbà yẹn o ìgbà tó yá tí Tọ́pẹ́ Àlàbí bẹ́ẹ̀ sì ń wọ ẹ̀rìn kìíná ìyàwó mi sọ pé dádì Ọlọ́run ò ní fi ń sílẹ̀ ẹ̀dẹ̀ sọ nígbà yẹn mo ní we thank God ọ̀rọ̀ tí mo sọ fún yín má sọ sí public o ẹ jẹ́ ká má sa gẹ́gẹ́ bí olúwa tẹ tí ìbá ṣe ohun tó sọ yìí mi ní sọ láéláé I will never ṣe ìtorí pé èmi kọ́ ni ó ṣe dájọ́ rẹ̀ ẹ wo àwọn ṣọ́ọ̀ṣì tó kì í ṣe ẹ̀yin wá ẹ̀gbọ́n nígbà tó tún wá gbé ọmọ ọlọ́mọ tó tún gbé fún bàbá ní bàbá tó tún sọmọ yẹn dánmọ́ àlè ìyàwó mi pè mí pé dádì Ọlọ́run rẹ̀ yìí ni Ọlọ́run tó máa sìn ipe ẹ̀dẹ̀ sọ̀rọ̀ nígbà yẹn pé obìnrin yìí sọmọ Ọlọ́run ipe àgbẹ̀dọ̀ kó kásẹ̀ tiẹ̀ tí ìwọ ló dẹ̀ ra ká èmi fara mú fún wàrà mi rà if I don't have interest on her I will buy it bí mo ṣe fẹ́ kó wọnúlé lórí wa sọ pé ẹgbẹ́dọ̀ kó kásẹ̀ tì dáadé pé ẹnì kó wọnúlé níbẹ̀ ẹ̀kọ́ mi ò ní báyìí wọlé pé orin yìí ó fi kún àwọn ọmọ Ọlọ́run jẹ ni pé inú odò inú òkùnkùn ló ohun yẹn ti wá láti gbàjọba láti gbàgbára kánò ìdí kátó di pé ìyàwó mi ṣe wà accept so Tọ́pẹ́ Àlàbí yẹn náà báyìí ní jáde kí kọ̀rẹ́ tábọ̀ kò sí ẹ̀mí mọ́ nínú church mọ́ tábà tá àti rí ìràwọ̀ tá àti rí sáà níwọ̀n àwọn pè wọ́n tó kọ̀rẹ́ tó ní olórin ṣé Tọ́pẹ́ Àlàbí lè dìde dúró pé ọmọ Ọlọ́run lòun ni kí ló dé ìgbà tó fẹ́ ṣègbéyàwó fún mi kí ló dé tí bàbá àkàdé ò lọ síbẹ̀ tẹ̀bí ó sì pé lọ́mọ ni so gbogbo ẹ̀yin olórí ẹ̀mí mo fi ọba àwọn bàbá yìí gbogbo wa pátá olórí ẹ̀mí náà ni mi kò lè dẹ̀ ni mi ẹ jẹ́ kí a yẹ ìkúlẹ̀ láti máa ba orin olórin jẹ́ ẹ kúrò nídìí láti máa ba orin olórin jẹ́ Ọlọ́run fẹ́ lórí jẹ́ ó fẹ́ lẹ́ni tó kí ló kọ́ dẹ́mu tí orin ẹlòmíì fún lórí afẹ́fẹ́ kò sẹ́ni lè mọ Ọlọ́run tán you can know everything about God God is mystery báwo ẹlòmíì kí Ọlọ́run pé Ọlọ́run ẹlẹ́ṣẹ̀ gígùn Ọlọ́run ò tẹ́bi wó mi pa Ọlọ́run olórí gbogbooro bí Ọlọ́run fúnra ara rẹ̀ ọba ti sọ pé òun èso lórí gbogbooro lídé Tọ́pẹ́ Àlàbí èyí tó bá kọ̀dẹ́mù àwọn olórin ní gbogbo tó bá dé ìṣe náà bí bẹ́ẹ̀ kọ́ ìdájọ́ Ọlọ́run ń bọ̀ lórí yín o àdàbí tí mi bá ṣe wòlíì Ọlọ́run ọ̀gá ògo ewu ń bọ̀ lórí yín o ẹ jẹ́ kúlúkúlùkù wá fèsì orin ẹ̀ Ọlọ́run yóò wà pẹ̀lú wa o tí Tọ́pẹ́ Àlàbí ló gbọ́ mẹ́sẹ̀jì káwọn ọmọ Ọlọ́run bá mi pin kó stop gbogbo nǹkan ẹ̀mí ìlara tó wà nù ẹ̀yìn Ọlọ́run yóò wà pẹ̀lú gbogbo ẹ̀yẹn gbẹ́ olórin o Tọ́pẹ́ Àlàbí ò sí ní pímà kò ní ṣọ́ọ̀ṣì ó gbọ́ máa fọ́ ọmọ àlè ó mú ṣọ́ọ̀ṣì àkọ́kọ́ ọkọ̀ ká gbogbo àwọn tó bá rìn láyé ló bá yẹ̀ ẹ̀jẹ̀ ó wà lọ fẹ́ Àlàbí ó lo ìràwọ̀ Àlàbí ó ti rí pé ìyẹn dandan dídí ni ó fi yẹn ṣe ìràwọ̀ nínú ẹgbẹ́ òkú ìyẹn ló wà máa fi sọ̀rọ̀ ẹ kọ orin ẹ já orin ẹ já bọ̀ tó òun lórin ni